ọmọ tí òkun ẹ̀mí ó pé méjì ẹgbọ́n bí já wọn sí gbé wọn rí sẹ́ǹkì lọ o Mr. já wọn sí ó yẹ já wọn sí lójú pópó o ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ onímọ́tò rárá ṣe ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ onímọ́tò rárá ṣe. ìròyìn ẹ wá gbọ́ wa o lórí ètò wa bó ṣe lọ ní pópó. bẹ́ẹ̀ ni lórí ètò wa bó ṣe ń lọ lójú pópó lórí kan ní Tùngbà 100.9 FM ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ní gbogbo bíkíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí bó ṣe ń lọ lójú pópó lè tó ẹ̀yin awakọ̀ lójú pópó ẹ jẹ́ ká rọra ṣe torí Yorùbá bọ̀ wọ́n ní asúré tètè òní sáré kọjá lé o arìngbẹ̀rẹ̀ òní sùsọ́nà ohun tí a bá fẹsọ̀ mú kì í bà jẹ́ ohun tí a bá fi kólekóle mú kòkòkò báyìí ní ilé mọ́ni bí akó òkúta àmọ́ ẹgbẹ́ nígboro ayé láàárọ̀ yìí kò fi bẹ́ẹ̀ sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ Lagos Badagry Expressway ó lọ lóní tẹ̀rẹ́rẹ́ kódà ìyànà ọba kan tó yẹ pé ìlú àwọn súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní lọ́jọ́ ó já gerege láàárọ̀ yìí bó ṣe wulẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe ọ̀nà lọ́wọ́ lápá àti bẹ̀yẹn ṣùgbọ́n àwọn onímọ́tò ó sì ń lọ lóní tẹ̀rẹ́rẹ́ yẹ kó máa lọ lọ́mọ onímọ̀lọ́mọ. Mr. Dáwọ́sí ó dẹ̀ mọ́ pé Lagos Badagry Expressway lélẹ́yìí bọ́ ọ bá ṣe gùnkè náà lọ́ọ́ ṣe sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ni kò sí Àbújá kankan ládàáni nígbà ṣe pé bóyá o fẹ́ lọ rin inú ra ládàáni ọ̀nà kalẹ̀ sòsè àbí sùúrù ló gbá láàárọ̀ àbí bí ọ̀nà Ìbàdàn torí Lagos Ìbàdàn Expressway náà lọ gbà lọ sí Ìbàdàn òun náà lọ ẹjẹ ìwé ibi tí ó lọ jáde sí. alternative ní tí wọn bá ti dé Ṣàpà Ìdè àbí Ṣàpà Ṣàgámù láti Ṣàgámù Ọ̀yà Òdè lọ́hùn tó bá ti yà tọ́ fi dé Ìpẹ̀rù ń bí lẹ́yìn Ìpẹ̀rù ọ̀wà sọ́dá express wá sí Ṣàgámù. bó ṣe rí nìyẹn kò sábùjá lọ́rùn ọ̀pẹ kankan bọ́ba bọ́ba ti dé Ìbàdàn Ìwó-Ròdù tó bá jẹ́ Ọ̀yọ́ lọ́nà proper nídìí àti wá sí abẹ́ afárá Ìwó-Ròdù mọ́gbà ọ̀nà àṣálẹ̀ o tó bá gba ọ̀nà àṣálẹ̀ ayẹ́ pé ọ̀nà kiri ńlọ sí. tó bá dẹ̀ máa gbọ̀nà ṣàlẹ̀ Mr. Jáwọ́sí ọwọ́ iwájú ló ti máa lọ tọ́ọ̀nù ọwọ́ iwájú padà ṣùgbọ́n wàhálà ni orí afárá ni straight. èsòrí nìyẹn ọ̀ ń lọ sọ́yánú o tó bá ti wá dọ̀yọ́ mo lọ sọ́yọ́ mi tọ̀yọ́ bọ̀. ṣùgbọ́n ọ̀nà kan tún wà láti Ìbàdàn àwọn tó ń bọ̀ wá sábẹ́kúta Lagos Abẹ́òkúta Ṣàngó nkankan. sórí láti Ìbàdàn tó bá ti kúrò ń Ìbàdàn bọ́ba ilé dé challenge báyìí ṣáà máa lọ ọ̀nà ring road ibẹ̀ lọ́ọ́ máa gbà lọ́sọ́nà àpáta ọ̀mí àdìyó tẹ́lẹ̀lẹ́tẹ́rẹ́ tó máa fi dí ọba ntoko nílùú Abẹ́òkúta. ẹ̀kíní ni wọ́n máa gbà jáde sí wọ́n á jáde sí bíi ẹlẹ́rẹ̀ police station wọn bí wọ́n ti jáde síbẹ̀ àṣírí ti bò ó kẹ́nà ó ìrìnàjò ojú gbogbo ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ akó ọ̀pọ̀ ti ṣe ọdún Kérésìmesì tó sì gbàgbóró kẹ́kẹ́ káyè tó kù múra ọdún tuntun tí ń bọ̀ lọ́nà aṣojú ẹ̀mí gbogbo wa láṣẹ ọba mi Èdùmàrè tèmi tó pọ̀ òjò ló kọ tèmi mi gangan ní Mr. Jáwọ́sí gbé wọn rìn lójú gbogbo MC Bami ó ṣe bẹ́ẹ̀ bẹ́yà. bẹ́ẹ̀ ni Peter Bámidélé lèmi ń jẹ́ ọmọ Ìgbò tó ń sọ Yorùbá jíǹgì. ó yẹ kó lè fi èdè Ìgbò kó fi kí àwọn èèyàn pé ẹ kú ọdún o. ndị be anyị kedu kudu mere na mmụta na-eme Krismas ke maka Krismas anyị mere ka anyị na-arịọ Chukwu ka anyị hụ. òun náà ló pọ̀ tó ló pọ̀ tó bá wọn. ó pọ̀ Mr. Jáwọ́sí. máa gbọ́ ẹ kú ọdún o ẹ kú yèdùn ẹ̀mí wa àti ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti lókè èèpẹ̀. ó máa ń yàtọ̀ síra wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan Mr. Jáwọ́sí. Ọlọ́run tóbi o. nǹkan tí wọ́n bá fi ọ̀rọ̀ kan pè èmi lè fọ̀rọ̀ méjì pè Ọlọ́run ṣe dá gbogbo wa nìyẹn. Peter Bámidélé ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí tẹ̀mọ́ sí MC Bami ẹ jẹ́ ká rọra ṣe lójú pópó tẹ́ ẹ bá lọ sójú fọ́nrán ọwọ́ báyìí ìyẹn Facebook wa ẹ tẹ̀ síbẹ̀ Tùngbà FM live ẹ máa wo Mr. Jáwọ́sí. ẹ gbọ́ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lójú pópó tẹ̀ ń rìn tẹ̀ ń wa mọ́tò láàárọ̀ yìí. wòlíì wọ́n pe bọ̀bọ̀ kan ní Zazuze. ó ní Zazuze yẹn kódà tíyàn bá fẹ́ rí ògolo Mr. Jáwọ́sí. ẹ sàmì dáadáa. Zazuze ó blow lọ́dún yìí
wà láìdàláì gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi báyìí tábà ti wọ January 1st ẹ bẹ̀rẹ̀ sí ní mọ blow ni. lójú tí sà zuzẹ ẹ lówó ẹ kódà wọ́n tún fi ọkọ̀ ta lọ́rẹ. wọ́n tún fi ọkọ̀ ta lọ́rẹ. 2018. ngbà ó tún dé Ìbàdàn lọ́dọ̀ bàbá ọ̀rẹ́rẹ́bù ẹ̀yà ẹ̀yin mọ́ ìṣẹ́gbà tí ẹ̀rí ayé wàláì ọdún yìí máa dùn á dùn fún wa lágbára Ọlọ́run àríbá ti ṣe àníbáláyé 40. nígbà tó bá kàn tọ́nu èèyàn kò sẹ́ni tó máa question ẹ̀mí. ó gbọ́ ni lẹ́kàn rẹ̀ lẹ́kùn ìmọ̀sọ́ ni àsìkò sáà ní gbogbo nǹkan ìgbà sáà ní gbogbo. ìgbà pọ́tébù ló dé ìgbà tiẹ̀ náà ń bọ̀. ṣé ẹ rántí ọmọ ní búrẹ́dì lọ́jọ́ rẹ̀ Jùmọ̀kẹ́ ó ní búrẹ́dì Ọlọ́run ṣe ya Ọlọ́run yóò ṣe é. ojú ní búrẹ́dì nìkan wọ́n ti ẹ̀ pọ̀pọ̀pọ̀ mi bá mọ̀ kan ní Warri lọ́jọ́ kìíní àná ní Sápẹ́lẹ́ lóní dengo beat dengo táyà. ẹ káàbọ̀ padà wọ́n beat dengo táyà ṣé wọ́n beat ẹ̀ sówó wọ́n ti di ambassador Delta báyìí o tún success so orúkọ ẹ lóru success. oòrùn tí ń bẹ lókè ó ṣe bẹ́ẹ̀ ó taṣọ ọgbẹ ẹ jẹ́ ká máa gbàdúrà ní gbogbo ìgbà ẹni tí aláàánú kan ṣoṣo ọ̀run kó ṣe bẹ́ẹ̀ kó darí rẹ̀ sí wa ìrìnàjò ojú pópó náà ti tẹ̀ síwájú. àwọn aláàánú ni o. àwọn aláàánú. tó bá jẹ́ aláàánú kan ṣoṣo kò sígbà tí kò ní rẹ̀ o. ohun tó ṣẹlẹ̀ ni pé jẹ́ ká la yẹn àwọn aláàánú kan wà aláàánú kan yọ kan ṣoṣo tí kò ní rẹ̀wẹ̀sì tó ju ẹgbẹ̀rún aláàánú lọ bọ́ọ̀lù bá ran sí ìyàn rẹ̀ abùsẹ̀bùsẹ̀. bẹ́ẹ̀ni lójú pópó làwọn kò fẹ́ bẹ́ẹ̀ sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ọ̀nà jágerege àpọ̀ máa sọ fáwọn awakọ̀ lójú pópó ẹ̀ máa ti torí pọ́nà jágere kẹwọ́ bẹ̀rẹ̀ sí ní lọ lóní fín. oríṣi èèyàn mẹ́rin ló rìn lójú pópó wọ́n pé méje o ṣùgbọ́n mẹ́rin ni màá sọ ńbẹ̀ torí àwọn tí wọ́n wa dánfó ọkọ̀ akérò ìyẹn commercial òde ní àwọn tí wọ́n wa móòlù tata náà lè pè ní móòlù ẹ̀. advance móòlù ẹ̀ nìyẹn àmọ́ móòlù ẹ̀ gbà kan àwọn Mercedes Benz. ó di méjì àwọn tí wọ́n wa private car ọkọ̀ àdáni ó dè ló ó di mẹ́ta ẹ jẹ́ wá pápá báyìí àwọn onímàrúwá àtàwọn ọlọ́kadà ó di mẹ́rin ó dà sùúrù ló gbà ẹ jẹ́ àwọn amẹ́sẹ̀ lójú pópó. Mr. Jáwọ́sí bóyá ìrọ̀lẹ́ à á tẹnumọ́ ọ̀rọ̀ àwọn ọlọ́kadà àtàwọn onímàrúwá yìí. torí ìwà ẹ̀yin tí a lókìjọ. àwọn onímọ́tò là ń sọ̀rọ̀ sí tẹ́lẹ̀. díẹ̀díẹ̀ o. àwọn onímọ́tò là ń lù lọ́ọ̀gù ẹnu tẹ́lẹ̀. díẹ̀díẹ̀ o. ṣùgbọ́n orí eré tí àwọn ọlọ́kadà ògìjọ tí wọ́n ń sá àwọn tó ń gbé Kòròdú ni o. ibi tí mo ti mọ̀ pé márúwá tó ṣe mọ̀ náà tó ṣe dùn mọ́ náà ni kó kérò kó dẹ̀ ra máa lọ ṣùgbọ́n tí Ọlọ́run jẹ́ ká rí. lọ́sẹ̀ tó kọjá àwọn márúwá tí wọ́n ń gbé Ìkòròdú sí Ìkòròdú sókìjọ ìkan nínú àwọn tàjọ ń ṣiṣẹ́ ń bì ó wà nù márúwá yìí ìyá Ibrahim olóúnjẹ wa àwọn náà wọ́n wà nù márúwá yìí ó tún wá jẹ́ ìyàlẹ́nu kàyéfì mi ìrírí táyà kẹ̀kẹ́ napep ti wájú ó dẹ̀ fòyọ. ní first gate ń bẹ̀ yẹn ní kẹ̀kẹ́ bá gbókìtì. ló bá gbókìtì ẹ máa sọ́ọ̀tì ibiriko àfi ṣú. mo létà dìde ní a gbọ́ pé ẹni tó wa kẹ̀kẹ́ napep kẹ̀kẹ́ epo ti fi ayé sílẹ̀ níbo là ń lọ tá a rọ́kọ̀ ẹjọ́ torí Ọlọ́run a kàn pera wa sí àkíyèsí lójú pópó ni láàárọ̀ yìí wípé ìwọ̀n eku ni wọ́n tẹ́ ká ṣe bá a ṣe mọ́. torí tó bá ní ṣe pẹ̀lú títì ojú pópó òun là ń mójútó onímọ́tò títì tí ò dáa òun là ń mójútó níléeṣẹ́ Tùngbá and that is why we are Tùngbá traffic ambassador. honestly speaking òdodo ọ̀rọ̀ ló sọ bá mi àkíyèsí kẹtùrè ṣé ẹ rí ẹ̀yin aláfojúdi àwọn aláfojúdi tí tó mọ̀ àwọn tí wọ́n ń fẹsẹ̀ rìn ẹ̀yin aláfojúdi tẹ̀ ń fẹsẹ̀ rìn ẹni ẹfẹsàrè sọdá kó tó dé sẹ́rí àwọn mọ́tò kan wà ní tí táṣẹ̀ ṣe àwọn àjọ̀nú mọ́tò àjọ̀nú ká wàá rò pé ibi tó wà jìnnà before you know it eléyìí tó ń tẹ̀lé àwọn ibi tí afárá wà lójú pópó torí Ọlọ́run ẹ̀gùn afárá ẹ̀yin tí mọ̀wé ìbàfọ̀ torí Ọlọ́run ẹ̀yin tí ìbàfọ̀ ẹ̀gùn afárá ẹ̀yin tí mọ̀wé ẹ̀gùn afárá ẹ̀yin tí Anthony nítorí Ọlọ́run ẹ̀gùn afárá o ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ̀yin tí Western náà torí Ọlọ́run bó bá ṣe ṣálíbọ̀ ẹ̀ lẹ́ẹ̀mọ́ lọ láti lọ rè egun afárá ẹ̀ lọ gùn
ó ṣe pàtàkì ó ṣe kókó ànírógun ńlẹ̀ yóò dókèrè. kí n tó gbàgbé Mr. Jámọ́sí ẹ̀yin oníkẹ̀kẹ́ náà pẹ́ẹ̀pù ẹ dákun ẹ máa bá wọn wo ẹsẹ̀ táyà yín ẹ máa bá wọn wo táyà kẹ̀kẹ́ yín bóyá bóòtù ò tí ì máa síláàkì ẹ túbọ̀ bá a máa dé dáadáa. mo rí mọ́tò kan lánàá MC Bami èrò ló kó full passenger ló kó tó wá rí páìpù tó máa ń fi fa epo tí jẹnẹrétọ̀ tó máa ń fi fa epo nínú bóyá jẹnẹrétọ̀ tó máa ń fi fa epo sínú kẹ́ẹ̀gì yẹn òun ni ẹni yẹn wọ́ọ̀kì sí abẹ́ dánfó tó fi kó àwọn èèyàn ó wọ́ọ̀kì ẹ̀ inú páìpù ẹ̀ ni smoke ń gbà jáde àfi ṣùrùrù irú yẹn tó bá lana ńkọ́ ìjàmbá ọ̀dà ẹjẹ́ àgbà ìpè méjì sí mẹ́ta ká tó máa lọ lórí ètò láàárọ̀ yìí. 08056131009 08056131009 tàbí kẹ́ pè sórí 08113051009 08113051009 ẹ lè gbà ọ̀dọ̀ Mr. Jámọ́sí. 08036557047 intanẹ̀tì máa ń dá sí ni pé kí làmọ̀ràn yín fún gbogbo àwọn tí wọ́n ń wakọ̀ lójú pópó tàbí tí wọ́n ń fẹsẹ̀ rìn lójú pópó lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì àti ọdún ńlá tí ń bọ̀ lọ́nà kí làmọ̀ràn yín ẹ̀ló ẹ káàárọ̀ ṣókí gbé wọn rìn. ọlọ́run tó àmì ẹ kú ojúmọ́ máa o. ẹ̀rọ àtàkùn àlàjì àdó aṣọ́pọ̀ ẹ̀ láyé o. àmì mà kí làmọ̀ràn tẹ̀lé mà. ẹ̀rù ṣẹ́rí àwọn awakọ̀ ojú pópó èmi rọ̀ wọ́n o kán má mutí kán bá ń wakọ̀ o kán bá dẹ̀ sí ń wakọ̀ kán má mutí o ẹni bá máa wakọ̀ kó má wulẹ̀ yà sídìí ọtí rárá o. àwa èrò náà ẹ jẹ́ ká máa fúra ní ibú kàkà rìn ká máa wọ̀ túwòsì ká má kàn bá lọ lọ́lọ́pọ̀ gbọ́dọ̀ o àní gbàgbára ọlọ́run. àmì ọlọ́run àmì mà. àdúgbò wa já gẹ́gẹ́ láàárọ̀ yìí o. ẹ lóòótọ́ ló wà ń bẹ̀ ẹ ṣe gan màmá mi adára má jà. ẹ káàárọ̀ gbé wọn rìn. orúkọ tèmi ni Mílódì láti Òrùgbò. àṣírí. bó ṣe wà nìyẹn ọjọ́ àwọn làbá ti lágbára tọ́lọ́run. àmì àìtí gbàdí ẹ wá o. ẹ gbọ́ àti ìrádìí ọdún o. àṣírí. ṣẹlẹ̀ mọ́ pé orí afẹ́fẹ́ làwọn wà látijọ́ yìí. pé wọ́n ṣe jẹ́jẹ́ àtòkì ìfẹsẹ̀rìn náà dẹ̀ ní ìkẹ́ kí wọ́n sì mẹ́jọ wọ́n máa wo ọ̀rọ̀ dáadáa kọ́ tó pọ̀ títì tó lágbára ẹ̀tọ́ náà ọjọ́ àwọn la máa ṣe. àmì ọlọ́run ẹ lóòótọ́ ló wà ń bẹ̀. Hello. ọ̀rọ̀. ẹ káàárọ̀ o. yes ma. màmá yọ̀ọ̀lá láti gbó olómù. màmá yọ̀ọ̀lá láti gbó olómù. ẹ kọjọ́ mẹ́ta. ẹjọ́ kan pẹ̀lú mà. mo kọ́ tí mo fẹ́ sọ fáwọn onímọ́tò ìpè kan máa mú tí o ẹni tí ó mú gbàtà jáde kó má mú gbàtà wọlé o. àmín. ìpè kan má sọ pé ọdún wà ń ta kọ́ máa fowó fún owó mọ́tò. títí ó ti bà wọ́n jẹ́ ṣé wọ́n gbọ́dọ̀ ní tá a ṣe ọdún láyé ni. ẹ ṣe mà. kọ́ má fowó fún owó má fowó fún nǹkan kan mọ́ kó jẹ́ ká ìgbówó ṣe wà ní kó ṣe wà kó má jẹ́ pé ìjọba ló fowó fún owó mọ́tò ẹ̀dá àpapà ń ṣe lọ́dọ̀ ara ló pọ̀ jù. ẹ ṣe mà. ọmọ mọ́tò kan gbọ́ ọkọ̀ tá à ń sọ. ẹ ṣe mà. ọlọ́wà aṣọ gbogbo wọn o. àmín mà. àṣọdún àti. àmín. ọ̀rọ̀ tí màmá wa Ayéọlá tí wọ́n sọ yẹn ìjọba ò kí ń fowó kó mọ́tò. àwọn èèyàn yìí náà ni. àwọn èèyàn yìí náà ni nítorí tẹ́lẹ̀ la máa ń sọ pé double wọ́n ti times 2 ẹ̀ ṣùgbọ́n nsìn ó ti di times 3 Mr. Jámọ́sí. àwọn kìnìkan sì wà tá a gbé yẹ̀wò torí ó fẹ́ jọ gàdé ẹjọ́ amúnidára kákọ́ gbọ́ tiwọn náà kọ́ wáyé pé hello. lójú gbogbo. gbé wọn rìn. ẹ ń ṣe bá mi gbé dúkọ ni o. ọdún mọ wọn ni mo kékeré mèrè merry Christmas and happy new year in advance. àdúrà wa gbà o. àmísà. àkọ́kọ́ orúkọ mi ni babalójú Fátúndé amúnidára. alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ ni pé gbogbo àwọn tá a bá ń jáde ẹ má jẹ́ ká kọ̀yìn sí mọ́tò ẹ jẹ́ ká kọjú sí ká mọ bí à ń lọ tó lágbára Ọlọ́run àwọn oníjàmbá mọ́tò lórí ọ̀rọ̀ ìyẹ̀dára tí a sọ yẹn náà kí wọ́n jọ torí Ọlọ́run àwọn bẹ̀bẹ̀ o àwọn ọ̀fẹ́ kọ́ pàṣẹ tẹ́lá sí ọ̀nà yẹn mọ́ o bẹ́ẹ̀ni ẹ bá ń bọ̀ láti ìgbòho lọ sókè jò tó bá dẹ̀ lọ sí ìgbòho lọ sí gáréèjì ó jáde erege o ẹ jọ díẹ̀ lójú kókó o. amúnidára àmà tẹnumọ́ yẹn àwọn tó ń pàkì tírélà sáàrin títì tó ń pàkì tírélà sórí títì ọ̀nà mẹ́rin ni láti Ògìjò àbí láti Gbágà. mo ti ẹ̀gbọ́n kinní kan o níwájú báràsì níwájú PZ yẹn lẹ́gbẹ̀ẹ́ ilé panápaná àti iwájú PZ
mo gbọ́ pé wọ́n ní wọ́n ti tọrọ rẹ̀ kí àwọn tírélà kí wọ́n máa páàkì ibẹ̀ mo gbọ́ ni o ìwádìí ó sì ń lọ nípa yẹn torí mo sọ nǹkan kan lánàá lórí ètò mo ní pé a máa láǹfààní àti ká ohun àwọn àjọ task force ilẹ̀ a máa sọ̀rọ̀ wọn á lè endorse ẹ̀ pé ẹ̀yin onítírélà ókè bóyá ní January o ẹni tírélà tá a bá ti rí o lójú pópó tó ń disturb àwọn tí ìpínlẹ̀ Ògùn náà wọ́n ń bọ̀ ní sáà ní agbègbè Phoenix gbogbo ẹ̀ ká máa wọ́ wọn lọ wọn sílẹ̀ kí n tó gbàgbé ilé MC Bami ẹjọ́ torí Ọlọ́run sẹ́rí tẹ́ bá ẹ̀yin ọlọ́pàá pápá jùlọ ẹ̀yin tí Ògìjó ẹjọ́ torí Ọlọ́run bá ara mọ níṣẹ́ ẹrú àfitọ́mọ jẹ ni ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú o bàbá wa DPO l'Ógìjó Alhaji Babatunde mọ̀ọ́mọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta ó tó jọ́ mẹ́ta táwọn sì ló ń kí yín MC Bami ló ń kí yín tùgbà ló ń kí yín o bá mi bàbá olóyè tuntun Alhaji DTO gbogbo yín náà lákì ẹ̀yin agbófinró l'Ógìjó ẹjọ́ kiri kan lẹ́yìn ṣe fún wa o tẹ́ ẹ bá ti rí ọlọ́kadà tó ń ṣe bí ẹni tó ti mu Coronado àbí tó ń ṣe bí ẹni tó ti já sájẹ́ẹ̀tì mú tó ti lọ sí ìlú àwọn Popotua yé Popotua yé ìwọ ókè náà ó já ṣe fún wa rèé bóyá kẹ́ ẹ bá gba kọ́kọ́rọ́ machine lọ́wọ́ ẹ̀ tó bá sáré tẹ́ bá ti rí anybody tó sáré àbẹ́símọ́tò tó sáré jù ní ọ̀nà express ìdánilẹ̀ ṣe ẹ̀kọ́ yọkí yẹ kì í ṣe ẹjọ́ ẹni kò paná mọ́tò ẹni kò yọ kíì tó bá ti yọ kíì ẹni kò ń bọ́lẹ̀ ẹni kò ń fẹsẹ̀ máa rìn padà lọ síbi àbí kó máa fẹsẹ̀ rìn lọ síbi punishment wọn nìyẹn ó tó ìyẹn náà tó nìkan nìkan kí ló dé eré ti pọ̀ jù. ọ̀dà last call alájà Chicago oyè aago mẹ́jọ tùlù salamu aleykum. wàlẹ́kùn sàlámù àbá àti máàmù ojú pópó. àkú ọdún náà. ẹ kú ètò àní dààmú àní ríjà ayé o. amina. àti àyín ó gba ojú òní sí yín. amen. ṣé ẹ rí mo kí àwọn ọ̀gá wa bẹ́ẹ̀ ṣe ń kí wọn èmi náà kí wọn gbogbo wa náà la kí wọn torí iṣẹ́ gidi náà ń ṣe. ṣùgbọ́n ní Ògìjó bus stop tí ọdún jọ́sùn ọ̀dọ́ yín ń bẹ̀ yẹn dùgbò táwọn máìkà ṣe ń sáré ń bẹ̀ òde àmọ́ ń sin àtọlọ́kadà kò sí ẹni tó máa fẹ́ sọdá tí ojú tó nígbà wọn ò bá ní sùúrù àti ẹ̀rẹ́dì láti dúró. Oh my God. kí ló ń sọ àwọn tó ń sọ àwọn aláàbò yẹn tó fẹ́ ṣe fún wa bóyá máa ṣe zebra crossing síbẹ̀ ni àbí kán ṣe bọ́ọ̀bù ni kán jọ torí Ọlọ́run àbẹ̀wọ̀n kán bá wa wá kan ṣe sí i. ẹ ṣe máa wà lọ́yọ̀ Chicago. gbogbo bẹ́ẹ̀ náà ṣe ń bá wa sọ lójoojúmọ́ wọ́n ṣàgbọ́ ẹ ṣe ọmọ sùn máa tó tún wọlé sùn sí àní. ẹ ṣe alájà Chicago ẹ ṣe gan gbogbo ẹ ó dìrọ̀lẹ́ lágbára Ọlọ́run ẹ jẹ́ àgbọ̀ ìjìnlẹ̀ ní ìwé ìròyìn torí ẹ̀mí tí ó jata ẹ̀mí yẹpẹrẹ ni ṣùgbọ́n ẹ fẹ́ fi nǹkan tó mi létí lẹ́yìn ètò bóyá nípa ọ̀rọ̀ tí ká ṣe nǹkan sí ojú pópó yẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi o 00